Orúkọ mi ni àwọn Taiwo Adeleke. Mo jẹ́ alága fún Osun State Tourism Board. Láàkọ́ mi kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayẹyẹ ọdún Osun Osogbo tọdún yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí agbóhùnṣe tọdún yìí ẹ bá ti ṣe ní ọdún tó kọjá. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ọlọ́lá jùlọ Adémọ́lá Jackson Adeleke fún takuntakun tó ń kó nípínlẹ̀ Ọ̀ṣun, fún ìfọwọ́sowọ́pọ̀ wọn kí ayẹyẹ tọdún òní kó fi wá sí ìmúṣẹ. A dúpẹ́ lọ́wọ́ kábíyèsí àtàgà ti Òṣogbo fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú ìjọba. Ayẹyẹ tó mú lásìkò láti kí wọn kú oríire àṣeyẹ ọdún Òṣogbo ti ọdún yìí. Bá a ṣe pẹ́ ojú ṣe tọdún yìí lágbára Ọlọ́run, àwọn náà ni wọ́n bá wa ṣe tọdún tó ń bọ̀ o. Mo ta kọ́kọ́ rírọ gbogbo àwọn èèyàn pátápátá nípínlẹ̀ Ọ̀ṣun. Ìbò ta fẹ́ dì ní August 15 ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọlọ́dún yìí. Ẹ jọ̀ọ́ gbogbo alárí nǹkan tó ń lọ nígboro pé gómìnà wa Adémọ́lá Adeleke lẹ́ni tí Ọlọ́run yàn fún wa lọ́sùn fi lọ síwájú. Wọ́n á rọ̀ wá, ẹ má jẹ́ kí a gba ẹ̀tàn láàyè, ẹ má jẹ́ ká jẹ́ kẹ́rù bà wá, ẹnu wa níbọ́ lójijì. Gbogbo àwọn jàǹdùkú tó fẹ́ da ìlú Ọ̀ṣun ní Ọlọ́run àgbàgbà lọ́wọ́ wọn o. Ẹ jẹ́ ká tẹ̀ka wa kó kú fún ẹgbẹ́ accord. Bí ọdún Ọ̀ṣun ọdún yìí ti dùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gómìnà wa ni, ìgbà pé lágbára Ọlọ́run ọdún tó ń bọ̀ máa dùn jù bẹ́ẹ̀ lọ. Come August 2027 Adémọ́lá Adeleke ni ó wà níjọba àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. So ẹ jẹ́ ká túyáyá ní August 15 ká jáde ká lọ dìbò fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun, fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun gbogbo tó ti ń dùn kó má bàa dàrú. Ọlọ́run nígbà àwọn gbẹ̀mígbẹ̀mí àwọn apààyàn, Ọlọ́run nífẹ̀ẹ́ mi wa lé ọ̀tá wa lọ́wọ́. Àṣeyẹ yìí ṣàmọ́dún àti ọdún sẹ́ẹ̀mí o, agbára Ọlọ́run, àkó ọdún akúyèdú. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Taiwo Adeleke, Chairman of State Tourism Board. Thank you.